nǹkan kan tí àwọn alákatakítí tí wọ́n jíròrò lé lórí pé ṣẹ̀ríà kóòtù nílẹ̀ Yorùbá wá bí yìí ṣẹ̀ríà kóòtù ní south west. Máa ń tàn pé nílẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá Ògùn state wà ń bẹ̀ o. Ògùn state. Ọ̀yọ́ state. wà ń bẹ̀. Àti Lagos state wà ń bẹ̀. Ìlú Fàájì. Ondo state wà ń bẹ̀. Ondo state. Ọ̀ṣun state wà ń bẹ̀. Èkìtì state wà ń bẹ̀. Ṣé capital wọn jẹ́ Adó Èkìtì? Bẹ́ẹ̀ni, mountain of knowledge. Ẹ ṣeun. Àwọn kan wá ń pé àwọn ó gbé ṣẹ̀ríà kóòtù. Kò sí gọ́ọ̀mẹ̀ntì tó lè gbà fún ọ láéláé. Àbá ni. Àbá ọ̀gbọ́. Kò sí gọ́ọ̀mẹ̀ntì kan tí ó gbà fún ọ láyé. Àbá nìkan dá. Àbá dídá lásán ni. Ń yàtá bí wọn ilé àṣán nà. Àbá dídá ẹ̀rù tẹ́lẹ̀ ní àbá lásán ni. Àbá lásán. Àbá ni. Àbá tí ó lè ṣe. Àbá lásán ni. Ẹ̀yin èèyàn gidi ẹ máa share program yìí. Ẹ sì máa kílíkì love and like torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí inú àfa ara wọn máa jiná bí iṣu. Ara wọn máa jiná bí iṣu ni. Tó wọ́n fẹ́ dá wàhálà lẹ̀. Owó bọ̀rọ̀ tí máa jiná lára ọ̀nà àwọn akọrin sọ yìí. Ó wù wọ́n bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe wà fésù yìí kò tẹ́ wọn lọ́rùn. Kò tẹ́ lọ́rùn. Bí kan sá dá wàhálà lẹ̀. Sá dá wàhálà lẹ̀ yàrá bí gàgá. Ẹ̀wù kan wọ́n ń jò ní. Ó wá lọ gbé àsíá. Mo fọkọ̀ bo séètì náà láṣìírí. Orí séètì àwọn èèyàn gidi ni. Bá lọ gbé àsíá kódà ọkọ̀ ìlú náà ò ní dáa. Lórí ìlú yẹn àwọn èèyàn gidi ni tó ti yé nìsín ṣùgbọ́n kò sọ́gbọ́n kí àwọn kàdámọ́wà náà rẹ̀ sí. Kò sọ́gbọ́n la fẹ́ dá àrùn kùtàṣà nínú ẹ̀wà. Àrùn kùtàṣà náà dá gbogbo kan lẹ́ wọ́n á gbé àsíá Palestine ẹ dákun ẹ máa ṣe program ẹjọ́ tó rọ lọ kó kan lé kó kan oko wọ́n á gbé àsíá Palestine ní Nàìjíríà. Ní Nàìjíríà ilé iná tó Sókótó olè dá kápásà pálẹ̀ orílẹ̀ ayé dúdú. Ẹ dákun kí ni tíya. Kí ló ń tí wọ́n bẹ̀? Wọ́n láwọn ti jihadis. Àwọn yẹn náà wá mú mọ̀ràn pé ká ṣe ṣẹ̀ríà kóòtù. Àwọn tó ṣe pé kò sí peace kò sí nǹkan kan tó rọ̀ lọ́dọ̀ wọn láyé. Kò sí ilé gbogbo wọn náà ní. Ẹ bá ti rí ẹyin jú wọn gan ẹ ti mọ̀ pé ṣètáàní wà bẹ́ẹ̀. Ojú òde gbogbo wọn ní ojú èṣù. Tó máa bínú bí omi tú bá nù. Bí omi tú bá nù. Ọ̀rọ̀ tí ò tọrọ. Tó sì jẹ́ pé ẹ̀yin gangan lẹ́ẹ̀ máa sọ̀sọ̀kùsọ̀ jáde lẹ́nu. Kò sóní sọ̀kùsọ̀ kan tó ṣe láyé. Kò sí. So tó fi já sí pé ẹ má dán wò láyé gbogbo ẹni tó bá mẹ́sẹ̀ ẹjẹ́ àgbà fún lọrin ṣẹ̀ríà kóòtù ń bẹ ńlọrin. Ó bẹ ńlọrin. Tó jẹ́ sẹ́ ìlú tó tóbi tó yìí wọn à léegun ẹsẹsẹ léegun gun lé wọn kọ̀ọ̀kan lóru bẹ́ẹ̀ ibi tó lé ní ṣẹ̀ríà kóòtù ṣé Èkó ẹlẹ́yọ̀ lẹ́wà gbé ṣẹ̀ríà kóòtù ṣé ẹnìkan máa ṣẹ̀yọ̀ àbí Ìbàdàn tí ń bọ̀ òkè. ń bọ̀ òkè. Alákàsọ́pá wà bẹ́ẹ̀. Alákàsọ́pá wà bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀. Oríṣiríṣi olóòlù bẹ́ẹ̀ bá mú. Oríṣi eégún ẹ̀fẹ́ díjà alẹ̀. Ẹ̀fẹ́ bá mi lọ́wọ́ ẹ̀fẹ́ bá wò lọ́yọ̀. Ṣẹ̀ríà kóòtù bò tàbá Abẹ́òkúta apariwo àṣìṣẹ́ ní 2007 àbí 1997. 1997. Léegun bá ṣẹ́. Léegun ṣẹ́ yọ ní Abẹ́òkúta. Lẹ́kìjà lólúmọ. Ẹ̀sẹ̀ nìkan máa ṣe gun wọn. Sẹ́wọ̀n ni wọ́n ṣe gun wọn bí. Ìṣẹ́yìn ńkọ́. Àbí. Igbó ọ̀rá ńkọ́. Ẹ̀dúkú wa bẹ́ẹ̀. Nísẹ́yìn òrò ọmọ ẹbẹ jí. Sákì ògùn òrọ́kè. Eégún oríṣiríṣi. Oríṣiríṣi. Ẹ wá lẹ fẹ́ gbé ṣẹ̀ríà kóòtù síbẹ̀. Ẹ fẹ́ gbé ṣẹ̀ríà kóòtù síbẹ̀. Ẹ fẹ́ dá wàhálà lẹ̀. Ayé àdáyé ti ẹtí kó tí a ti mọ̀ sáńgbétọ́. Gàdágìrì ọ̀sáńgbétọ́. Àwọn sáńgbétọ́ ṣe yóò wá gbá wọn àtàṣà lọ́wọ́ yín. Ẹ má dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ bá yín sòdodo ọ̀rọ̀ ẹ rí. Tán bá gbà fún yín ẹ pè mí lọ́ máa lè. Láyé impossible. Ẹ má dá wàhálà lẹ̀. Ẹ má wulẹ̀ dá wàhálà lẹ̀. Wọ́n bá tẹ̀ wọ́n á máa gbé ṣẹ̀ríà kóòtù ṣé ẹ̀yin bójú kókó bí ojú ọ̀daràn yìí. Ẹ̀yin lẹ́wọ̀n á gbé wá. Náà ó sì gbà lọ yín. Bóyá pé tí a bá ń wo yín gan tí a bá wo background yín gan ẹ fẹ́ fa wàhálà.
ẹni tẹ́sí kẹ́ máa fa wàhálà àbí kí náà pè ní jihad ànábì ti jihad ti lọ ó kù jihad owó jihad owó ká kọ́ mọ́sálásí ṣùgbọ́n tí ń yé yín àwọn tí ń tẹ̀lé ni mugun ẹ ń fi wọ́n gbowó ni tí ọ̀rọ̀ tí ń ti yé yín ẹ̀yin lẹ sọ̀rọ̀ báyìí lónìí ẹ tún yí padà lọ́la ẹ ní báyìí ni ẹ tún níbẹ̀ kọ́ wọ́n pọ̀ káàkiri wọ́n wà àwọn Ìbàdàn wà ń lọ ni káàkiri ìkànnì wọn ló ní ṣéwù Ádámọ̀ yóò wọná ó ní ṣéwù Kàmálì yóò wọná ó ní bàbá òun gan ẹ dákun irú kankan ò ní gbogbo wọn a bá rí i pé àṣejù pọ̀ wọ́n wà padà lẹ́yìn ara wọn wọ́n ní àwọn ìṣe tẹkibíríà ní gbogbo wọn irọ́ ni. bẹ́ẹ̀ni mùsùlùmí lọ́lọ́run pè wá. èwo ni sálàfí. irọ́ ní jẹ́bẹ̀. oríkìíre kan ò sí fún sálàfí. kò sókì dáadáa kan. ní àbá pera ẹ̀ sálàfí ẹ̀ wọ sálàfí bò kò sí sálàfí. kò sí sálàfí rárá. ẹ lọ wo súrátù Zùrúfù kan 56 mo fẹ́ júwe sálàfí fún yín sálàfí tán pariwo yẹn kò sálàfí kò sí nǹkan dáadáa ń bẹ̀. mùsùlùmí mùmínì tó jẹ́ sìn orúkọ lásán ni gbogbo yòókù orúkọ lásán dáadáa tó wà lábẹ́ sálàfí kò tiẹ̀ dá rárá. kò dá ọ̀pọ̀ ló wà lábẹ́ sálàfí wàhálà ní ìdàgbẹ́dẹ́ ló máa lè kó owó ló máa lè kankan. lé. gbogbo àwọn bàbá tá à ń tẹ̀lé yìí tá à ń tẹ̀lé lónìí Súfí ni wọ́n. nígbà tí pé ní Súfí tàṣáwùfù ìṣe mímọ́ ní jẹ́ bẹ́ẹ̀. ìṣe mímọ́ ní jẹ́ Súfí. ní jẹ́ Súfí. ẹ̀yẹ lẹ́tọ̀ dáná Súfí mímọ́ ní jẹ́ Súfí. gbogbo èmi ni bàbá Lágbàjì ni o. Súfí ni wọ́n. Bàbá Ádámọ̀. Súfí ni wọ́n. kódà bàbá ní máa dùn. bàbá ní bá tẹ̀lé pọ̀ Súfí ni bàbá. wọ́n yìí fẹ́ gbọ́ yìí hùn. ẹ̀jẹ̀ fẹ́ gbọ́ yẹn. bàbá máa dùn Súfí ni wọ́n. Súfí bàbá máa dùn wá lé pọ̀. bàbá lánàá sẹ̀. bàbá lánàá sẹ̀ ní bàtà. ìjà ní àní wọ́n. ìjà ní àdóhùn fáàmù ni wọ́n. Súfí ni wọ́n. Súfí ni wọ́n. so ibẹ̀ náà ni bàbá máa dùn ti kéwú. ìbẹ̀rẹ̀ ti kéwú. wọ́n kéwú ń bẹ̀ Súfí gbogbo wọn. ẹ ṣe wá lè di sálátì ọ̀sán gan. alábòsí ni. alábòsí aláwòrán ni. iná aláàláyà délé fọmù sọ lè mí. alábòsí fọnà gbogbo alábòsí. gbogbo bàbá yẹn tó jẹ́ kí gbogbo ẹ̀ dànù Súfí ni wọ́n. Usmanu ibùnú fọ́díò Súfí ni wọ́n. Súfí ni. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Súfí ni wọ́n. Súfí ni wọ́n. gbogbo àwọn tí wọ́n rí ìjọba ṣe ìjọba Islam tó ń dá báyìí Súfí ni wọ́n. Súfí ni wọ́n. Mufti gbogbo Nàìjíríà Súfí ni. Súfí ni. Mufti Ìlọrin Súfí ni. Súfí ni. Mufti tí èyí bá ti ṣe Súfí ẹ̀ rí i pé ó máa dá wàhálà. pé wàhálà àjàkíjà kan wàhálà tó kù yóò máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹ̀. Ìmáàmù tí èyí bá ti ṣe Súfí ẹ̀ lè rí rọrùn lọ́dọ̀ wọn. rí píìsì lọ́dọ̀ rẹ̀ kí ṣe lábúdá sí bọ́ba àjà ní bọ́ba jẹ́ bàbá jẹ ìjà ẹ wò máa mú ọ̀fà ní ìsìn ẹ mú pé everything wà peaceful. ó wà píìsì. ẹ wò máa mú Ìlọrin gbogbo ẹ wà peaceful. ó wà píìsì. ẹ wò máa mú Ìbàdàn gbogbo ẹ wà ó peaceful. wà píìsì kò sí wàhálà kankan ní ìjà. tẹ́ ẹ bá ti rí pé sálàfì kan ó wá jẹ ìmáàmù ìlú wàhálà lẹ́mọ̀ rán. wàhálà ìdíkínà wàhálà lẹ́mọ̀ rán sáá ní gbogbo àgbà tó ń wò ló máa jáde lẹ́nu rẹ̀. àti gbéraga. àwọn ìgbéraga ọ̀rọ̀ tí ò dáa. ọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ náà náà yóò máa jáde lẹ́nu rẹ̀. bí wọ́n bá ti rí pé sálàfì ẹ sá fún wọn. ẹ sá fún tọ́ bá ti ní sáláfí yóò ẹ sá fún wọn. kò sí nǹkan rí bẹ́ẹ̀. ó sì kan rí ìdára nàta lẹ́bàá bẹ́ẹ̀. yìí tẹ́ fi mọ̀ ẹ lọ bá mi wo Suratu Zuruf yẹn. Suratu Zuruf 56 bismillahir rahmanir rahim falamma asafuna. فلما آسفونا انتقمنا منهم فأهلكناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين
ẹjọ́ tẹ́ẹ̀lì twelve sùúrù Láti sòrò. 56. فلما 1.3. Ó ti dẹ̀ mélòó tẹ́ tí ń wí báyìí. فلما ذهبونا Fọ́lá máa ṣàfúnná nígbà tí wọ́n bà wá ló jẹ́ tán pé wá lẹ́mìí. Ìtàkàmúná انتقمنا منهم agbẹ̀san lára wọn. فأغرقناهم أجمعين A tẹ́ gbogbo wọn di apẹ́rìsì wọn. فجعلناهم سلفا ومثلا للآخرين. Láàbí ṣe wọ́n ní sálàfí níjẹ́ ìtumọ̀ sálàfí nù. Sálàfá a ṣe wọ́n ní àwòkọ́ṣe. Gbogbo àwọn sálàfí tó jáde nù Kùránì o kò túmọ̀ sí nǹkan dáadáa. Túmọ̀ sí ìta dáadáa. Ọjà ẹ̀dá ń sálàfá. وجعلناهم سلفا ومثلا للآخرين. Bí a bá tẹ̀ ló ń jẹ́ alùsùnà, gbogbo alálùsùnà. Bí a bá ń jẹ́ òun Súfí onímímọ́. Àmọ́ sálàfà. Àwọn kan ṣe aburú, àwọn kan ṣe máa ka aburú. Yóò ti ṣe nǹkan tí ò dáa. Yóò dáa. Ká tó parẹ́. A tó parẹ́. Gbogbo tí jẹ́ sálàfí nù. Tí yóò bá tó yé yín, ẹ lọ sínú Súrátù Nìsáì 22 Kùránì 4 chapter 4. Chapter 4 verse 22. Ẹ máa gbọ́ ẹ tọ́jú sálàfí bẹ̀ ní. ولا تنكروا ما نكح آباؤكم من النساء Ìyàwó tí bàbá yín bá fẹ́ ẹ mọ̀ fẹ́. Ẹ má fẹ́ ìyàwó bàbá yín bá ti fẹ́. Ẹ gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá Ẹ yín. má fẹ́ ìyàwó bàbá yín. Ìyá yín lẹ fẹ́ hùn. Ìyá yín ni ẹ fẹ́ yẹ sẹ́kọ̀ọ́ra yín ni. إلا ما قد سلف. Àfi tó bá ti jẹ́ bá ti fi jẹ́ sálàfí. Èyí tó bá fẹ́ sálábí tẹ̀lé tẹ́lẹ̀ ẹ̀ bá ti ṣe wẹ̀ tẹ́lẹ̀. Lọ́ọ̀ ti kọjá lọ. Ṣé sálàfí ṣe tó dáa ni? Wọ́n nìní. Gbogbo ló fi jẹ́ gbogbo ẹ tó máa ń tọ́ra ní sálàfí. Ẹ máa rí àwọn ibi tó ti máa ṣàṣejù tó máa wá láti dá ogun lẹ̀. Láti dá wàhálà lẹ̀. Láti dá wàhálà lẹ̀. Ẹ̀rí kọ̀rọ̀ bíbí lẹ́nu wọn. Ó sá máa wá nǹkan tí wọ́n fi jìyà. Ìdíyà. Tí wàá ló fi ṣẹlẹ̀ sí wọn. So ló fà sọ pé gbogbo àwọn ibùnú tèmi àwọn wọ́n kú ẹ̀wọ̀n ni. Wọ́n kú ẹ̀wọ̀n ni. Gbogbo àwọn àbìnà jídí yẹn wọ́n dá wàhálà lẹ̀. Wọ́n dá wàhálà lẹ̀ kó tó lọ. Wọ́n dógun lẹ̀. Wọ́n dógun lẹ̀. Ẹ tún Súrátù Ànfálì náà ẹ tún rí sálàfí bẹ̀. Súrátù Ànfálì 38 kọ́hùn. قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف Ẹ ń gbọ́ nǹkan. وإن يعودوا فقد مضت سنة الأولين. Ọlọ́run ní kúlé nílẹ̀ tí nàkà bàrú sọ fún àwọn tó kọtọ lọ́hùn. إن ينتهوا Tẹ́ ẹ bá jìnnà, tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ ṣe mọ́, tẹ́ ẹ bá kọtọ lọ́hùn mọ́. يغفر لهم ما قد سلف Àásà foríjì fún yín, gbogbo tí ẹ bá fi jẹ́ sálàfí. Má kọ́ ní sàláfà, àbí kí ni jẹ́ sálàfí? Àfi tẹ́ bá lè máa jẹ́ sálàfù sọ́ọ́lì lókù. Tẹ́ ẹ bá fi sọ́ọ́lì sí gbẹ́ ẹ̀kíní kan sálàfí. Sàlàfíà. Àyèmọ̀kan ní jẹ́ báwọn. Sálàfí ò dáa. Ó dá sàlàfù ni. Sálàfù Sàlàfù. àti fò. Ẹ pé ẹ máa kú jáàlù súnà. Bẹ́ẹ̀ni. Ẹ máa jáàlù súnà wájà máa. Ọjà máa. Gbogbo ẹ̀ náà á lè mú ẹ ni. Yóò. Àbí kẹ́ jẹ́ Súfí. Àbí kẹ́ jẹ́ Mùsùlùmí. Tó ti ń sìn. Àbí kẹ́ jẹ́ Mùmìnì. Gbẹ́jẹ́ òmìnir. Ọlọ́run sọ fún àwọn tó kọtọ lọ́hùn pé ń yá ń tàwú tí wọ́n bá ti jìnnà tí wọ́n bá dédé nǹkan ń ṣe mọ́ tí wọ́n bá dógun lẹ̀ tí wọ́n bá fa wàhálà. Àásà foríjì fún Mákọ́dí Sàláfà ń tọ́ ti ṣe ṣáájú tẹ́lẹ̀. Sálàfí náà ní nǹkan tí àti. وإن يعودوا فقد مضت سنة الأولين. Náà bá wá pọ̀ tí wọ́n bá ṣẹ́rí padà. Bàkẹ́dìmọ̀ lọ́tí sọ̀tọ̀ àwọn sálàfí àkọ́kọ́ irú ìyàtọ̀ jẹ náà làá fi jẹ àwọn náà. Ọlá fi jẹ àwọn náà. Ntójú wọn rí
náà lójú tí a náà ò rí. Ẹ̀nà lójú tí a náà ò rí. Nínú sálàfí àkọ́kọ́ náà ni àwọn èèyàn fìdíhó náà. Àwọn èèyàn Músá tí wọn ò gbọ́rọ̀ sílẹ̀. Tí wọn ò gbọ́rọ̀ sí Músá lẹ́nu. Àwọn sálàfí àìgbọ́rọ̀ níjẹ́ sálàfí. Omi jẹ́ sálàfí sálàfúlìs. Sálàfúlìs. Àyíkẹ́ máa jẹ́ sálàfù sọ́ọ̀lì. A máa ń gbé àwa ní sálàfí tẹ́ ẹ̀gbọ́n tí àyè dáadáa ni. Ṣé kéwù tún yé mọ́ ni? Anna Sàlàfíyù kò sí nǹkan tó dá ń bẹ̀. Ẹ má jẹ́ àtàrà wa. Ẹ tún lè jẹ́ àwọn Suratul Ahzabu. Suratul Ahzabu 62. Kùránì sọ̀tà kí ni ẹ̀? Suratul Ahzabu. Suratul Ahzabu. Sunnatullahi fil ladina khalaw min qablu wa law tajida li sunnatillahi Ní mo fi sọ pé kó máa jẹ́ àlùsùnà. Sunnatullahi ìlànà Ọlọ́run. Ìjọ ẹgbẹ́ gbájọ máa rìn nù abẹ́ ẹ̀gbọ́ báwọn. Ìlànà Ọlọ́run. Súnà tọlọ́run. Ilẹ̀ dínà àláwọ̀ ó wà lára àwọn tí wọ́n lọ ní kábùlù síwájú. Wàlá tàjídà lè rí ní sunnatillahi fún ìlànà tọlọ́run tẹ̀bùdílà kò sí pípàrọ̀ ńbẹ̀. Sí àkéjì bẹ́ẹ̀, kò sí síjọ́ sálábí bẹ́ẹ̀. Kò sí pàrọ̀ ńbẹ̀. Kò sí pàrọ̀ bẹ́ẹ̀. Mùsùlùmí ni mùsùlùmí. Mùmìnì ni mùmìnì. Ní mùmìnì. Báyìí ni àwa ni sálàfí, àwa ni serious sálàfí. Ó dá wàhálà lẹ́nu. Wàhálà náà ni. Ọ̀fẹ́ fa wàhálà nìyẹn. Fìtínà ní jẹ́ sálàfí. Fìtínà ní jẹ́ sálàfí. Wàhálà ní jẹ́ sálàfí. Kò sí nǹkan gidi bẹ́ẹ̀. Òdodo ọ̀rọ̀ táwa sọ ìṣẹ́sọkúsọ wà ńbẹ̀. Ó ti rò. Ẹ̀yin lẹ máa ń sọ̀sọ̀kúsọ. Ẹ̀yin lẹ máa ń mú fatiwa rọ́wá. Ẹ wò kan tá à ń jà rìnrìn lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ fọ́tò. Ẹ náà lẹ́nu yóò dún kàlà. Ẹ lẹ́nu yóò dún kúrú. Bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan ẹ máa wẹ́rìí fún un. So ẹ lè bá rádaràdà lọ́dọ̀ Súfí láíláí. Kò sí rádaràdà níbi ìlànà Ọlọ́run. Súnà Ọlọ́run fílẹ̀ sínú àláwó. Ó ti wà lára àwọn tí wọ́n ti lọ síwájú. Sunnatullahi nù. Fílẹ̀ sínú àláwó min qablu. Sunnatullahi fil ladina khalaw min qablu Bọ́ńbọ́bọ̀. wa law tajida li sunnatillahi Ìlànà Ọlọ́run ó ti wà lára àwọn tí wọ́n ti lọ ṣáájú tá a lè kọ́sí lára wọn. Ọ̀làǹtà jẹ́ láti sọ̀rọ̀ sílẹ̀ dàbídéèlà lè rí gbogbo àwọn tírà tó sọ̀kalẹ̀ gbogbo ẹ̀ náà lágbo sọ fún yín. Àtàwọ́rá ni o. Àwòrán ni. Káfá nàbì Mùsá. Ó ń sọ pé ká máa ṣe dáadáa náà. Ká sí dáadáa ni. Òfin ìpààyàn wà ńbẹ̀. Bẹ́ẹ̀ tó bá pààyàn á pa padà. Ẹ̀san gbígbà wà ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ìnjílà. Ó ń kọ́ wa pé a máa ṣe dáadáa náà. Ká sí dáadáa ni. Bẹ́ẹ̀ náà ni Kùránì. Bẹ́ẹ̀ náà ni Kùránì àti Sẹ̀búrà. Àti Sẹ̀búrà. Sẹ̀búrà Dáúdà. Kódà Súfí ta fún Bíráímà. Ó fi àná Ibrahima. Dáadáa náà. Ó náà ní ká sí dáadáa ni ìwọ́n gbọ́dọ̀ sí. Lọ́lọ́run sọ fún anú sọ́ọ̀tùlẹ̀ alápé náà sálàfí sòófìlẹ̀ ó lá. Lákàndá àkọ́kọ́ tó lè rí gbogbo orí tábà sọ pé sálàfí wọ́n nìní. Wọ́n ní. Lọ́wọ́ tó jẹ́ pé tẹ́ bá ti rí pé àwọn kan pera wọn kílè mú sálàfí wọ́n máa dà lúrú náà ni. Ó dà lúrú ni. So àwọn náà wá sọ pé kí wọ́n gbé sẹ̀rí àkọ́tù wá sí ilẹ̀ Yorùbá. Tí ò lè ṣe é ṣe. Kò lè ṣe é ṣe. Lè ṣe é ṣe. Because a máa dá wàhálà lẹ̀, á dájẹ́ ẹ̀sìn lẹ̀. Kí kírísítẹ́nì máa ṣe tiẹ̀ lọ́tọ̀. Ṣe tiẹ̀ lọ́tọ̀. Kí mùsùlùmí máa ṣe tiẹ̀ Ṣe lọ́tọ̀. tiẹ̀ lọ́tọ̀. Káwọn aláwo ká máa ṣe tiwọn lọ́tọ̀. Ó lọ sí ìgbà lọ́tọ̀. Ká máa píríṣì àlàáfíà. Láfíà ni ká máa wá fún ìlú. Ẹni bá tẹ́ lọ́rùn yóò ṣe ìsìláàmù. Ìsìláàmù ti ń bẹ lọ́wọ́ tẹ̀yìn sáláfì yìí sì ìsìláàmù táwọn èèyàn lè gbà. Ìṣòwò. Jàgídíjàgan ni. Jàgídíjàgan ni wàhálà ni. Wàhálà lẹ gbé wá. Lẹ́yìn tó wá ti yé. Lórí ẹ fẹ́ gba owó tẹ́ ẹ gbà ẹ fẹ́ ṣiṣẹ́ owó jíáàdì lẹ gbà. So tó dìde léyìí ẹ má tẹ̀lé wọn irọ́ náà ń pa. Ẹ má tẹ̀lé wọn arábí irọ́ ni wọ́n pa òde níṣẹ́ àbí àdéwálẹ̀ Yorùbá kò sí ìjọba tó bá. Gọ́ọ̀mẹ̀ntì tó bá kò tiẹ̀ sí gọ́ọ̀mẹ̀ntì tó lè Kò sí gọ́ọ̀mẹ̀ntì kan lórí òkú fìlà tó wà lórí ẹ̀nà ṣiṣẹ́ àti Yorùbá bì. ti lọ ní gan wọ́n ń gbé yẹ̀wò wọ́n sì fi tasara jẹ́ lóṣù. Ìfẹsẹ̀múlẹ̀ Nílọrin gan
ká tó wá sọ pé nílẹ̀ Yorùbá. Láti sọ ilẹ̀ Yorùbá ní Southwest níbí. Torí ẹ̀ Ọlọ́run ṣàánú fún wa. Ọlọ́run ṣàánú wa. Ẹ jẹ́ gbogbo àdó ṣé gbogbo ẹ̀yin tẹ̀ ń kéde pé ká ń gbé ṣẹ̀dá lọ ṣé ìsìláàmù yín dúró déédéé sá. Ìsìlámù yìí dúró déédéé. Ànábì ní sùúrù. Sẹ́yìn ní sùúrù. Lẹ́yìn ní sùúrù bí ẹni tó ṣe tó sáré àti máa gbéra ní sẹ́pẹ̀. Ẹ̀fà èyí ò ti rí àmì apatẹ́sẹ̀ lára wọn. Ti rí lára wọn. Tó máa hó kutukutu ní lẹ́nu Lẹ́nu wọn. wọn. Tó múra kankan. Ó múra kankan níbi ìlọrí dáná yóò. Àwọn ilé ìfẹ́ fa